Ìdàkejì. Ẹnu kò lè gbàdòdò kó tún gbòdò. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá dùn lédè. Ẹwà wa òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Ìdàkejì òwe episode 4 ni tòní, kí Ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ láti lè máa tẹ̀síwájú. Òwe tí a ó sì máa gbé yẹ̀wò lónìí jẹ́ òwe méjì. Tí alákọ̀ọ́kọ́ sọ wípé ẹni tó bá dami síwájú yóò tẹ̀lẹ̀ tútù. Ẹlẹ́ẹ̀kejì sọ wípé ẹnu kò lè gbàdòdò kó tún gbòdodo. Ẹnu ò lè gbàdòdò kó tún gba òdodo kó gbòdodo. Kí ni ìtumọ̀ àwọn òwe méjèèjì yìí àti pé ààyè ibo la ti máa ń lo àwọn òwe yìí? Òwe alákọ̀ọ́kọ́ jẹ́ òwe tí wọ́n máa ń lò ní ààyè àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ojúpọ̀nà tó tọ́. Kí ni ìtumọ̀ ojúpọ̀nà tó tọ́ nínú àbẹ̀tẹ́lẹ̀? Tí a bá ń sọ̀rọ̀ àbẹ̀tẹ́lẹ̀, bí kéèyàn gba nǹkan síwájú kó tó lè gba nǹkan, kó tó lè ṣe nǹkan. Kí wá ní ọ̀nà tó tọ́ níbi kéèyàn máa gba nǹkan síwájú kéèyàn tó lè ṣe nǹkan? Ọ̀nà méjì ni òwe yìí pín sí. Alákọ̀ọ́kọ́ ó pín sí ààyè ibi tó yẹ pé bóyá èèyàn fẹ́ ṣe nǹkan, èèyàn wá fẹ́ kí nǹkan náà kó yára láti ṣe. Bóyá èèyàn fẹ́ gba fáìlì kan níbì kan tàbí èèyàn fẹ́ gba signature kan níbì kan, tó wá jẹ́ wípé ẹni tó wà nídìí nǹkan yìí ó fẹ́ràn láti máa fi nǹkan falẹ̀, tàbí kó jẹ́ wípé àsìkò nǹkan náà ò tíì tó sì jẹ́ tàbí àsìkò nǹkan náà ti ré kọjá. Àsìkò ò tíì tó tàbí kó jẹ́ pé àsìkò náà ti ré kọjá. Ẹni tó jẹ́ pé fẹ̀kàntẹ́lẹ̀ ó fẹ́ràn láti máa fi nǹkan falẹ̀. Àsìkò tí a wá fẹ́ nílò nǹkan yìí kò tíì tó tàbí ká sọ pé àsìkò kíní yìí ti ré kọjá. Irú ẹni bí ó sọ wípé wo, yìí ṣe lọ́la. Ìyìn tí ìráyè ni. Ẹ mọ̀ pé àsìkò kíní yẹn ò tíì tó. Àwọn nǹkan pọ̀ tá a fẹ́ ṣe máa bá yín sign ẹ̀ lọ́la. Irú ẹni bẹ́ẹ̀ tí èèyàn bá kọ́kọ́ dami síwájú, èèyàn ó tẹ̀lẹ̀ tútù ní àsìkò. Ó dà, má bínú, bàbá ń gba ilé. Kí ẹni bẹ́ẹ̀ kí orí rẹ̀ lè wù láti lè yára ṣe. Ṣé wàá sọ pé ìwé tí mo ní kí ẹ bá ń ṣe lágbájá ò jẹ́ bẹ́ẹ̀, jẹ́ síra bá sign ẹ̀. Ọ̀nà kejì tí wọ́n tún ti wá máa ń lò ó ní bí kí èèyàn jẹ́ èèyàn kan kó jẹ́ bóyá bí àgbàlagbà kan tí ó fẹ́ràn láti máa bá àwọn ọmọ kéékèèké ṣeré, tàbí tó fẹ́ràn láti máa fún wọn ní nǹkan, tàbí àwọn ọ̀dọ́ tó fẹ́ràn láti máa ṣe nǹkan fún wọn lọ́fẹ̀ẹ́, kó ṣáà máa fún wọn ní nǹkan, kó máa bá wọn sọ̀rọ̀ ìsítí. Irú ẹni bẹ́ẹ̀ ń dami síwájú. Ọjọ́kọ́jọ́ tó bá pe ìkan náà àwọn ọ̀dọ́ yẹn pé lágbájá, mo fẹ́ ránṣẹ́ báyìí bá mi jẹ. Ọ̀dọ́ wo sọ pé lágbájá ò jẹ́ bẹ́ẹ̀, wọ́n ti máa ń dami síwájú. Irú àsìkò ó yẹ kan tẹ̀lẹ̀ tútù. Tó bá dẹ̀ jẹ́ pé ọmọdé náà ni tí èèyàn ti máa ń fún ní nǹkan, tí èèyàn ti máa ń ra nǹkan fún, tí èèyàn fi máa ń bá ṣe, tí èèyàn sọ pé ọmọ yìí wọ́n lọ bá ra nǹkan wá. Ọmọ náà kò ní lè kọ́ iṣẹ́ fún yàn tó sọ pé lágbájá ti dami síwájú. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lẹ̀ tútù. Àwọn ọ̀nà méjì tí wọ́n ti máa ń lo àwọn òwe yìí nìyẹn. Òwe kejì wá sọ wípé ẹnu kò lè gbàdòdò kó tún gbòdodo. Ìtumọ̀ ẹni wípé ẹni tó bá ti kọ́kọ́ gba nǹkan kò ní ṣòótọ́, kò ní ṣe òótọ́. Tó bá ti gba nǹkan, tó bá ti gbowó tàbí tó ti gbàdòdò, ẹnu rẹ̀ yóò fún. Irú ẹni bẹ́ẹ̀ ò ní lè gba òdodo. Ojúpọ̀nà tí kò tọ́ ni wọ́n ti máa ń lo àwọn òwe yìí. Irú ẹni tó jẹ́ wípé ó máa ń sọ òdodo. Ayé ti mọ̀ wípé lágbájá òdodo ló máa ń sọ. Tó bá jẹ́rìí sọ̀rọ̀, òdodo ló máa ń sọ. Kí àwọn ènìyàn tí wọ́n wá ń wá ẹni tó máa bá wọn parọ́, kó wá sọ pé tá bá fún lágbájá lówó, ó ṣeé ṣe kó ṣe ń tá a fẹ́, kó bá wa parọ́. Tí irú ẹni bẹ́ẹ̀ bá wá gba owó, ó lè má jẹ́ owó, kó jẹ́ pé ohun ìní ló gbà bíi wúrà tàbí fàdákà tàbí nǹkan tó nípọn tó jẹ́ pé tí a bá gbé sórí òṣùwọ̀n, ó ṣe déédéé owó tàbí ó ṣe déédéé wúrà tàbí fàdákà. Irú ẹni bẹ́ẹ̀ tó bá gbà á, irú ẹni bẹ́ẹ̀ tó bá ń ìjẹ́rìí irọ́ ló máa jẹ́. Tí ayé bá wá padà mọ̀ wípé ẹ̀rí tí lágbájá jẹ́ ẹ̀rí irọ́ ló jẹ́ nítorí pé ó ti gba nǹkan wá ní ẹnu ò lè gbàdòdò kó tún gbòdodo. Ẹ ti gbàdòdò, ẹ wá lè sọ òdodo. Irú ẹni bẹ́ẹ̀ tí ó fẹ́ràn láti máa gba nǹkan ní ojúpọ̀nà tí kò tọ́ láti lè ṣe ìjàmbá fún ọmọlàkejì rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ máa ń padà di ẹni yẹpẹrẹ láwùjọ tí ayé bá gbọ́. Tí ayé ò bá sì gbọ́, tí ó jẹ́ wípé gbogbo ìwà tó wù ó wà nípamọ́ títí tí irú ẹni bẹ́ẹ̀ fi jáde láyé, Ọlọ́run ọba tó máa ń ṣe ẹ̀san fún oníkálùkù yóò san ẹ̀san fún nígbà tí ọmọ aráyé ò bá ní agbára láti lè ṣẹ̀san fún. Èyí ni fún tòní. A ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.